mọ̀ tán pè lọ́ba ni aláṣẹ kejì òòṣà, ẹni tí wájú tí kì í ṣẹgbẹ́ àwọn òòṣà lọ́wọ́. ọba gbogbo ayé ni kì í sọ Olúbàdàn, kì í sọ ní ọ̀fẹ́ o. ọba gbogbo ayé nígbà yẹn ni Nebuchadnezzar. ó kàn jí lọ́jọ́ kan ló kàn sọ pé èmi mo ní Bábílónì yìí, Olúwa náà. ọ̀rọ̀ yẹn kàn bọ́ lẹ́nu ọba ní gèè báwa ti ń bọ́ ní gèè ń wá bọ́ ní gèè lọ́nà òdì ọ̀dẹ̀ràn. kì wá ṣẹranko tí máa ń fààyàn ya, ẹranko tí máa ń jẹ ewébẹ̀. wọ́n gbé oúnjẹ síwájú kábíyèsí, wọ́n fi ẹran sí. ẹran tọ́lọ́run sọkùnrin ìdá kì í ṣẹran tí máa ń jẹran, ewé nìkan ló jẹ. lójú wọn kábíyèsí ọba gbogbo ayé, èèyàn máa ń yan ni ọba máa ń yan báyìí ni. tí àwọn ẹ̀mẹ̀wá lọ, ọba wa dáwọ́ délẹ̀, ó wá wọgbó lọ. lọ́wọ́dì bàbá aláṣẹ àná ìní máa ń wọgbó lọ yìí, ntọkùnrin yìí sọ nìyẹn. ìrírí ẹni tí ọmọba ní ìfọba ṣeré, ẹni tí ọmọba ní ìfọba tayò, ẹni tí ọba dọ́lọ́hún mọ̀ ní máa ń jà láǹbára ẹnu.